سلام عليكم سنة نبوية الله إجابتها فرد على كل مسلم إجابتها فرد على كل مسلم سلام على طه وياسين والدعاء سلام على البدر مسامى محمدا يظنون بي خيرا يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري الله سترت عيوبي كل عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر يا عارف أربابي وأزيف دلني إلى بيت محيي ديننا ذي الوهاب يا كجوي إلى بيت محيي ديننا ذي الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد أدوك فلون الحمد لله ẹ̀jẹ̀ adúpẹ́ náà dáadáa. alhamdulillah. gbogbo ẹni ọba mọ̀ pọ̀rọ̀ ọ̀hún ọjà sọ pé kó dúpẹ́ náà dókè. alhamdulillahi rabbil alamin. àní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. a sì jẹ́ ẹnìkankan lọ́pẹ́ yàtọ̀ sí Ọlọ́run. kí ló lè fa ká dúpẹ́ fún? Allah. kí ló jẹ́ ọjà sípa àjẹ́ nìkankan lọ́pẹ́ àyàfọ́ Ọlọ́run náà. Allahu Akbar. níwòye ìsìn à ń bẹ láyé. bẹ́ẹ̀ni. bá a ṣe jọ jókòó náà ní kábíyèsí gbàlejò gbogbo wa. Allah. ǹjẹ́ gbogbo ẹni ó wà níjókòó tèsí náà ló wà ń bẹ lénìí. Allah. èyí tí ọpẹ́ fi tọ́ sí àwa ni pé báwa náà bá sínú ẹni ó tún jókòó tòní.
ayé ò ní í ṣe nǹkan kan wàláì Allah. ayé ò ní parẹ́. ayé ò lè torí ẹ̀ parẹ́. Allah. وكم يمضي الفراق بلا لقاء كم يمضي الفراق بلا لقاء. وكم يمضي الفراق بلا لقاء mélòó mélòó àwọn èèyàn tó ti pàdé bá a ṣe pàdé yìí tí wọn ò tún ní ríra wọn mọ́ tó tí ó fi dọjọ́ àlùkìyámà. وكم يمضي الفراق بلا لقاء mélòó mélòó ran mélòó mélòó èèyàn ńláńlá tí wọ́n ti jọ jókòó papọ̀ tó yẹ pé ìjókòó ò tún pa wọ́n pọ̀ mọ́ dàlùkìyámà. وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق. ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق. bẹ́ẹ̀ sì ni kò rọrùn wọn wá hàn bọ́ yóò lè rọrùn fún wa ní ìrọ̀lẹ́ yìí o kò rọrùn pé ká jókòó bí ká má lọ mọ́. pẹ̀lú kábíyèsí. ọwọ́ kábíyèsí la gbélé béèrè yẹn a lè jókòó owó àwọn ọba tí à ń mú ìlú kọ̀ọ̀kan náà dání wọ́n mọ̀ kúkú lọ lù wọn mọ́. torí pé àfẹ́ yára wa. àwa náà má lọ bí a ti wá mọ́ ká jókòó. ká máa wojú ara wa. àmọ́ bọ́ rọrùn bàbá ìmáàmù náà ní bẹ́lẹ́gbẹ́ mi àmọ́ bọ́ rọrùn. ولكن لا لقاء ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق. kò ṣeé ṣe pé bá a ṣe wà yìí náà ká má tún yára wa. bá a bá wá yára wa sáà wá mà bá tún pàdé. kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ gbáyà. ìyẹn la fi gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́hun pé àwa ni lẹ́sìn àwa náà tún ni lọ́dún yìí. alhamdulillah. ọlọ́run mọ̀mọ́ tí ì fòpin sí i. يعيش قوم ويموت قوم. يعيش قوم ويموت قوم. àwọn ọmọ ti wáyé. يعيش قوم. oríṣiríṣi nǹkan rẹ ló ti ṣẹlẹ̀. يعيش قوم ويموت قوم. ẹgbẹgbẹ̀rún rú wa ló ti bọ́ àlìkìyàmà. ويموت قوم. Masha Allah. والدهر قاضي ما عليه لوم. والدهر قاضي ما عليه لوم. ayé ò torí ẹ̀ parẹ́. Allah. olórin kan kọrin kan nígbà kan ara àwọn ọmọ wa ti ń kọrin. ó ní lásìkò yìí kú òun ọ̀dà. Allah. mo ní ta ní ìsọkúsọ. àní rílẹ̀ sí ọ sí ni. àbí. àbásọlá àní rí. àbí. يعيش قوم ويموت قوم. والدار قاضي. والدهر قاضي ما عليه لوم. والدهر قاضي ما عليه لوم. ẹ jẹ́ ká pariwo alhamdulilayi. alhamdulilayi. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi rabbil alamin. ká wá gbé ọwọ́ wa méjèèjì sókè ká fi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. lẹ́ẹ̀kan sí i. Allahu akbar kabira. tó a dúpẹ́ fọlọ́run. وما مثلي وأنا
يكون مثلي. ní ìjókòó tèní Eh, àní fẹ́ gbára wa lásìkò bẹ́ẹ̀ni. mo síwájú ọ̀rọ̀ mo kí bàbá wa chief imam ẹni ọba ma ọpẹ́ dá ni wọ́n lọ mọ inú rò Bẹ́ẹ̀ni. wọ́n ló ronú débẹ̀ ni Bẹ́ẹ̀ni. Man fakaro shakaro. bàbá ní ọba tí ò pé káwọn ó tún tẹ̀ pa wálé ní Allah. wọ́n ti jó lọ́dọ̀ wa ń bí Alhamdulillah. bàbá ẹ̀ máa rọ́pẹ́ rí dá Àmín. nǹkan kan ò ní ṣe yín Àmín. ẹ̀rí bí àárẹ̀ bá ń ṣe àáfàá àbí bá ń ṣe ẹnìkan nú àwọn ẹni ọlọ́run ibi tá a gbọ́dọ̀ gbé àárẹ̀ náà sí ni pé àlìmúmínú Al-mujarrabu. ẹni ọba mọ ọlọ́run lọ́lọ́run dán wò òní dánmù tí èèyàn wò Al-mu'minu mujarrabun. ẹni tí ò kírun látẹ̀sín ọlọ́run ò ní dán wò kò dá mọ̀ tẹ́lẹ̀. ó dẹ̀ lómi ọmọ sọ pé kí ẹ̀ ń wá mọ́sálásí tẹ̀ ń pẹ́ ń bẹ̀ ebo ní táìmù tẹ́ fi kírun kílẹ̀ tí wọ́n ń jókòó ṣe ń gbẹ kírun tán. ṣùgbọ́n njọ́ ọlọ́run bá ṣe tán tí ó dùn ní tòun wò kódà yóò kí n bí ọba sùn sí Allahu akbar. bàbá ń tẹ́ dúpẹ́ fọlọ́run lé lórí Alhamdulillah. yóò máa dá a sí ni Àmín. àmín. àlàáfíà ara yóò máa pọ̀ sí Àmín. ẹ̀rí nǹkan tí máa gbóyàn oníkájókòó sójú kan náà Wallahi. yí gbóyàn ni kò sáǹfààní kankan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kódà. Allahu akbar. ẹ wà àwọn èèyàn ńláńlá wa lórílẹ̀‐èdè bọ́bá yá wọn aláǹ fẹ́ lọ rèé sinmi Bẹ́ẹ̀ni. nílùú òkè wọn ò sinmi o owó wa ni ẹ kó lọ o wọn ò sinmi o ẹni ọba yìí sinmi pẹ́rẹ́ Nǹkan sínú. láti age of 50 tó o bá sinmi pẹ́rẹ́ kọ́ mọ̀ pé o ti sinmi náà nù Allah. jí ó mú ọ lẹ̀ ó mú ọ lẹ̀ Allah. ẹ̀yin lè máa ro ọ́ àbórúnkún. àbí o lè pọ́rùn ní ro ọ́ àbórúnkún ẹsẹ̀. orúnkún tó fi sin lọ́hùn dáadáa yóò máa wá ro ọ́ Allahu akbar. ẹ̀ ń bi ó mú ọmọlẹ̀ dénú kọ̀ wá ní jí ọ lọ mọ́ Allahu Allahu akbar. akbar. torí pé wà máa nú amírí hùnú na kìsì òfìlà kálí afala Ayakilu. ọlọ́ni wa nábì sọ fún àwọn òní làákà yìí ni kò sí làákà yìí fọ́ọ̀mù ànábì ádámà ni pírí lolongo jí ṣé ọmọ bólongo ṣe ń jí pírí Ẹni kì í bọ́kùnrin yẹn so lórí tẹ́. olongo sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Àbí kò sùn olóńgó ń ni fò. wọ́n fi rí tó ń jí pírí Allah. ibi ọba ti tẹra rẹ sí lọ́lọ́run ọbọ̀ tẹ ọ̀rọ̀ rẹ sí Allah. ọba àtẹra rẹ lágbàlagbà láì dàgbà. ẹ wo kábíyèsí wa Ah. ẹ wo kábíyèsí wa Ah. ara àwọn lèmídélà haza Fàdíyàmálì fàdíyàmálì àbìlún. kábíyèsí ẹ dìde nàró ẹ dáhùn èèyàn orí Allah. tọ́lá yìí lẹ pè wá ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu akbar. ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí Allahu akbar. ẹ pariwo ẹ lẹ́ẹ̀kan sí Allahu akbar kabira. ẹ wá bá ń kí kábíyèsí pé ṣéèwù ẹ̀mí yín ó gùn. Àmín. ńgbà tá à ń bọ̀ àwọn ọmọ mi rí nínú gíláàsì mọ́tò wọ́n ní kábíyèsí lọ́mọdúró ẹ̀ mo ní kábíyèsí kọ́ yẹn kábíyèsí kọ́ yẹn ńgbà wá dé tá a wá tẹ̀ bá a ti ń sọ̀kalẹ̀ lẹ́tún pàdé wa lẹ́nu mọ́tò kábíyèsí ẹ̀yin ni lóòótọ́. The handsome king. àwọn kábíyèsí tí wọ́n lè máa gbádùn ni àbí. ọ̀rẹ́ ni ọba tẹra rẹ̀ pé wọ́n ti fún un ládé wọ́n ti fún mi ńlẹ̀kẹ̀ tóun náà wá ń ju ọwọ́ ìrẹ̀ ìgùrùkẹ̀rẹ̀ báyìí. Lọ́ba ń tẹ̀ kọ̀kọ̀rọ̀. ọwọ́ àtẹ kọ̀kọ̀rọ̀ bí ọ̀tẹ̀ sí lọ́tẹ̀ sí wọn. Ọlọ́run o. ó ló tẹ́ra rẹ̀. bí ọba ti tẹ̀ sí náà lọ́tẹ̀ sí. gbogbo ìgbà tó ọba rí kábíyèsí ní nàìjíríà ń bí ní London ní lamẹ́ríkà ní bí ṣe ń ṣe pírípírí náà ni. Allah. ẹ̀mí yóò gùn. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ bá mi ṣe iná àtẹnà kan tó jẹ́ pé ẹ rẹ́rìn ké ni ẹ bá ń ṣe fún kábíyèsí lẹ́sẹ̀kẹsẹ̀. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthara
فصل لربك وانحر إن شانئك هو الأبتر. mo ní ká ṣe iná àti iná kábíyèsí ẹ jókòó. ẹ jókòó. mo ní ká ṣe iná àti iná. fún kábíyèsí. iná àti iná sì le. ṣé gbogbo wa la ti ké. gbogbo wa ní. ẹni tí ó bá fẹ́ràn kábíyèsí bọ́ ọba kí o ṣe mistake o. o ti ṣépè fún ara rẹ o. gbogbo wa la ti gbà fún kábíyèsí. bọ́ ọba fẹ́ràn kábíyèsí bọ́ ọba bá wa ké náà àti iná o ti ṣe mistake. gbogbo wàhálà tí kábíyèsí ó ṣe láyé ìwọ lọ́lọ́run ó dìde lórí. inna shani'aka huwa al-abtar. iná àti iná lágbára. wàláì. àyè ṣe fẹ́ni tá a bá fẹ́ràn. bẹ́ẹ̀ni. àyè ṣe fẹ́ni tá a bá fẹ́ràn. ìfẹ́ ni a fi ṣe é fún yàn. bọ́ ọ bá ń bínú èèyàn má ké fún. torí pàdúrà lọ́bẹ̀rẹ̀ iná àtẹ iná. èpè lọ parí ẹ̀. Allah. inna a'tainaka al-kawthara. fasalli li rabbika. fasalli li rabbika wanhar. inna shani'aka huwa al-abtar. orí náà ṣáà ní àkàtì mẹ́mbẹ́ bàbá ń lè pè ní ó ń tọ̀hún ò ní lẹ́yìn. àwọn tí bá ń bínú rẹ. ẹni ṣáàjì òkè fún ọ yí òkè fún ọ kọ́ ọmọ kókó rí wàhálà tó wà. kó gbéra rẹ̀ ṣépè. kó kóra rẹ̀ sí wàhálà. ayako. adúpẹ́ fọlọ́hún jàmá. alhamdulillah. mo kí bàbá wa imam ẹ̀mí gígùn àlàáfíà ara ìdùnnú ayé ojoojúmọ́ ọlọ́run ó túbọ̀ máa fi wọ̀ yín lẹ́wọ̀n. àmín. yóò máa wá ṣàlékún àlàáfíà. àmín. mo kí bàbá wa ní àgọ́ sàsánà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí dáadáa yín ò ní bàjẹ́. àmín. nǹkan kò ní ṣẹ̀yìn náà mọ́. àmín. nǹkan kò ní ṣe yín. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ara yín ó máa yá jojúmọ́. àmín. inú yín ó sì máa dùn jojúmọ́. àmín. àṣírí yín ó sì ní tú. àmín. àdúrà tẹ̀sí ó sì máa gbà. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi mo wá wasallam. fi ti àwọn bàbá méjèèjì mo fi kí o gbọ́ ẹ̀yin bàbá wa àlùfáà tẹ́ wà ní orí láì tá a wà yìí dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ò ní bàjẹ́ o. àmín. ìmáàmù Ansarudeen. ìmáàmù Ansarudeen ọlọ́mùbá wa ṣe dáadáa àwọn nílẹ̀gbẹ̀ẹ́ yín bí. ọlọ́mùbá ṣe dáadáa fìlà gírin yín dà. ìdà. dé fìlà gírin. bó o lẹ ṣe wá ń jẹ́ Ansarudeen. ẹ padà kó sọ́wọ́ bàbá. ṣé ń gbà wá wé láwà ní fún yín ṣé fìlà tá a dé fún yín nù. àbí wá sí ya. ọlọ́run ọwọ́ Ànábì wa Muhammad. ọlọ́run ọwọ́ Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. bàbá wa ìmáàmù Ansarudeen náà dáadáa yín ò ní bàjẹ́. àmín. ẹgbẹ́ ò ní túmọ̀ yín lórí o. àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alaihi wasallam. mo kí àwọn kábíyèsí wa. naam. bí a bá pè yín ní kábíyèsí ẹ̀pọ̀ lọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Allahu akbar. ọlọ́run là ní bi léèrè. ọlọ́run là ní bi léèrè. bí Dàpọ̀ Abíọ́dún ṣe ìjọba rẹ̀ ló débí. bẹ́ẹ̀ni. bọ́bá ránṣẹ́ sẹ́ni kọ̀ọ̀kan yín ẹ̀ sáré lọ ọbẹ̀ ni. ẹ̀ sáré lọ ọbẹ̀ ni. wọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n tó bẹ́ẹ̀ ni. wọ́n ò tó bẹ́ẹ̀. àwọn ọmọ kéékèèké tí ò lójú tì. ọlọ́run kọ́ wọlé Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí ẹ̀mí gígùn àlàáfíà ara ìdùnnú ayọ̀ ojoojúmọ́ ọlọ́run ọba fi wọ̀ yín lẹ́wù. àmín. abẹ́ ọlọ́run abẹ́. ẹ̀yin jẹ́ kábíyèsí lénìí ọlọ́run má jẹ́ ó pin lórí yín o. àmín. ọlọ́run má jẹ́ ó pin lórí yín o. àmín. ọlọ́run má jẹ́ ó pin lórí yín o. ọlá ò ní tán lé yín o. àmín. ọlá ò ní tán lé yín o. àmín. akíyín 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 jazakumullahu khaira. àmín. mo kí Alhaji wa Akéwùsọlá. bàbá bàbá dáadáa. àlùbáríkà. ọlọ́run bá wa ṣàánú yín. àmín. ọlọ́run bá wa ṣàánú yín. àmín. òun kí yín torí ìtọ́jú wa tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni. ọlọ́run tó fi yín bẹ̀ kò ní mú yín kúrò ń bẹ̀ o. ẹ ní má padà sí burú o.
ẹni máa padà sí burú. ẹ̀yin lẹ ń bẹ ní ìwòye àná. Akéwùsọ́lá. ẹ sì tún bẹ ní ìwòye ní. Akéwùsọ́lá. ilé ìdúlí jalali ọba tó ní mi ọlọ́run dákun jẹ́ wà bódọ́là. ọlọ́run dákun jẹ́ wà. alọ́ni tó bá ní lọ́kàn pé ká ẹ kú. Akéwùsọ́lá. òṣì tó ta sálábà tù ní kó ta wọ́n. Akéwùsọ́lá. ẹ̀fọ́ tó paná múrùdù ní kó pa wọ́n. Akéwùsọ́lá. òfò tó ṣe fìrì ọ̀nà ní kó ṣe wọ́n. ẹ̀sìn ńlá tí wẹ́rẹ́ ṣe lọ́jà ní kó ṣe wọ́n. kọ́ lè jẹ́ ẹ̀rọ ayé ṣe tẹ̀yìn. kọ́ lè jẹ́ ẹ̀rọ ayé ṣe tẹ̀yìn. tó a kí gbogbo ìlú Ìgbókíà lápapọ̀. láì dẹ́nìkan sí. ayakum. chairman wa ní local government ń bí báyìí. naam. dáadáa yín ò ní bàjẹ́. àmín. dáadáa yín ò ní bàjẹ́. àmín. ẹni máa padà sí ibú. àmín. ọlọ́run ó fún yín ṣe. àmín. ọlọ́run ó fún yín ṣe. àmín. iwájú lẹ máa lọ o. àmín. ọlọ́run ò ní wakọ̀ yín sẹ́yìn o. àmín. ọlànàbí wa Muhammad àwa bẹ̀ ọlọ́run gbogbo tí a kó lé yín lọ́wọ́ wọ̀nyí ọlọ́run jẹ́ ẹ láti yọrí ire o. àmín. ọlọ́run jẹ́ ẹ láti yọrí ire. àmín. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ààyè tẹ́ wá wà yìí bẹ́ẹ̀ bá kúrò ń bẹ̀ ètò tún ga jù bẹ́ẹ̀ lọ lọ́run ó gbé yín sí. àmín. ẹ ní parẹ́ máa yé lára. Faulaika ma'al mu'minina wa sawfa yuti Allahu lil mu'minina ajran azima. tọ́ ó ní ìwà kan tí wọ́n ń hù naam. tó tẹ́ yín lọ́rùn pọ̀ tó sì ṣàǹfààní fún yín lẹ́fi ní àṣàdúrà fún wọn abẹ́ ọlọ́run dáadáa wọn ò ní bàjẹ́. àmín. wọn ò ní parẹ́ máyé lára. àmín. wọn ò ní parẹ́ máyé lára. àmín. wọn ò ní parẹ́ máyé lára. àmín. gbogbo tí wọ́n ń ṣe náà tí ń jásí nǹkan dáadáa níwájú yín ọlọ́run ọba ò ní lé wọn kúrò ń bẹ̀ o. àmín. ọ̀làlá haúlà. wala quwwata illa billahil aliyyil azim. tọ́ limithla hadha. فليعمل العاملون mi ò gbọ́. لمثل هذا فليعمل العاملون. mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ìlú Ìgbókíà ń bí. ṣé bá a ṣe jókòó wá ti kábíyèsí yìí ó dáa báyìí àbí ó dáa? ẹ sọ̀rọ̀ sókè o. n ò gbọ́. yóò máa dá a lọ ni o. àmín. kò ní burú fún wa o. àmín. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. لمثل هذا فليعمل العاملون. لمثل هذا فليعمل العاملون. ما شاء الله. لمثل هذا فليعمل العاملون. inú oṣù USA la wà yìí. bẹ́ẹ̀ni. n tó ń àpíà nínú ìlú yín bí ẹ kúrò ń bẹ̀ wàláyé ẹ kúrò ń bẹ̀ ayé ò rí bẹ́ẹ̀ mọ́ ẹ bára yín ṣọ̀rẹ́ Allah fún tẹ̀síwájú. fún ìlọsíwájú ìlú tá a wà ń bẹ̀ yìí ẹ bára yín ṣọ̀rẹ́ fún àlàáfíà ẹ bára yín ṣọ̀rẹ́ nítorí oore tí ń bọ̀ bọ́ bá tẹ̀yìn lọ́wọ́ kẹ́ ẹ lè bá láǹfààní àti lò ó. ẹ má jẹ́ á ní gbóngbòngún láàrin ara wa mọ́ ẹ jẹ́ á bára wa ṣe kọkùnrin ó bọ́kùnrin ṣe kóbìnrin ó bóbìnrin ṣe. Allah. mo dúpẹ́ fọlọ́hún
pé ní ọdọọdún tá à ń wá bá a ti ń bá wọn ìyá wa lásàlátù ni bẹ́ẹ̀ni. báwọn ṣe é jókòó tiwọn negénegénu. Allah. Ìlú kankan ò lè tẹ̀síwájú àyàfi pẹ̀lú nǹkan mẹ́ta kan. nǹkan mẹ́ta tí jẹ́ kí ìlú ó tẹ̀síwájú ẹ gbọ́dọ̀ mú dání a gbọ́dọ̀ nílọ síwájú pàápàá jùlọ kábíyèsí wa yìí n tó fi ń jà fún ìlọsíwájú ìlú ni pé kèé ṣe ọpẹ́ ìlú òyìnbó ẹni ọba dẹ̀ ti pẹ́ ń bẹ̀ yẹn tí ọba àṣà dáadáa mú wálé ọkàn lọ lásán ni. Allah. ṣùgbọ́n ń tọ́jọ́ lójú kábíyèsí ni pé tí mo bá délé tí mo bá fi lè dórí oyè kódà àdúgbò kan wà ní London wọ́n sọ láyìn ọ̀dọ̀ mi dà bẹ́ẹ̀. Allah. lórí àníyàn. bẹ́ẹ̀ni. ìlú mi nǹkan báyìí ni wọ́n gbé lọ bẹ̀. ìlú mi gbogbo àwọn ọmọ abẹ ò ní wá sẹ́tì torí àádá kọ́mpìnì ilẹ̀ àádá fátìrì ilẹ̀ bá a bá wá rí dálẹ̀ sáà tẹ̀tẹ̀ máa lọ pa àwọn ọmọ ta ní inú ilé náà láti máa máwọn ọmọ. وقال أولياء الله حب الوطن من الإيمان. àwọn ẹni ọlọ́run wọ́n ní bá a bá fẹ́ràn ìlú ẹni òun gan-an ní ìgbàgbọ́ kan kò sí jù bẹ́ẹ̀ yẹn lọ. أعوذ بالله من الشيطان الرجيم. ìlú Mákà láti bí àná Muhammad. sallallahu alayhi wa sallam. ìyá ẹ̀ lọ́mọ Yesrib. njọ́ tí ọlọ́run wá ń pàṣẹ fún ànábì pé kúrò nígboro Mákà ó yá jáde nítorí àwọn kèfèrí mi ànábì ń béèrè lọ́wọ́ ọlọ́run àwọn kèfèrí wọn yìí kìí ṣe wọ́n lọ dá wọn ni. Yathrib hina hizb. ó sì lọ ẹran mi ń sẹ́. ewu alábùrọ̀ jáde tí n ò ní jíṣẹ́ fáwọn ti bí ni ọlọ́run ní n ó jẹ́ nǹkan mi fún wọn. wá a máa lọ torí pé a sá fún kèfèrí ni. Allah. bọ́ ọba yìí dúró de kèfèrí tọ́pa ọ jẹ̀bi fúnra rẹ̀. kódà àwọn ológun gan àwọn náà máa lo màjàmọ́sá tí wọ́n bá dojú ogun. àìdó dọ̀tá. Masha Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Masha Allah. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ولا تعاونوا على الإثم والعدوان. تعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí dáadáa. وتعاونوا. ẹ̀yin ìpókíá bẹ́ẹ̀ bá fẹ́ kí ọ jẹ́ pé wọ́n máa fojú aró oko wò yín àbí wọ́n máa fi ojú àìlájú wò yín ẹ bára yín ṣe ẹ ràn ara yín lọ́wọ́ alálùbẹ̀rẹ̀ lórí pé kí ìlú ìyọ̀dà ẹ ràn ara yín lọ́wọ́ Ramadan lecture là ń ṣe yìí ṣé ẹ̀yin wá mọ̀ pé kábíyèsí yìí ẹ mọ̀ pọ́ lẹ́sẹ̀ tó báyìí tó fi rán ọ lọ́balọ́ba kó jọ báyìí. Allah. àwọn lọ́balọ́ba ni ẹ mọ̀ tó léra wọn yìí. bẹ́ẹ̀ni. àbí ìwọ tó sì ń lérí pé inú rẹ ò dùn sí kábíyèsí tá a lọ mọ̀ àti pé tá a lọ mọ̀ ọ́. tá a mọ̀ ọ́. tá a lọ mo béèrè ni o. kìí ṣe jà. o náà wí bẹ́ẹ̀ mà ó ti padà. ó ti padà. تعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ bára yín ṣe ẹ ràn ara yín rọ́ lórí dáadáa. على البر والتقوى. ẹ ṣàdúrà mo sọ ní èyí tí mo wá lọ́dún tó kọjá
mo ní kábíyèsí gbogbo ọjọ́ jímọ̀ ìbáàsì jọjọ́ àlàmísì ni ẹ sọ fún bàbá ìmáàmù pé wọ́n gbọ́dọ̀ máa wá sọ kùránì kalẹ̀ láàfin yín ó ṣe pàtàkì ẹ̀rí bìlíìfù tayé ìjọ́hun tá a níwọ̀n yẹn kò sọ́nà ń bẹ̀ mọ́ kò sọ́nà àwọn alálẹ̀ ilẹ̀ yìí tá a lálẹ́ ilẹ̀ yìí àwọn tẹ́ ìpè lálẹ́ ilẹ̀ yìí àwọn dà wọ́n ní wà ń bí. àwọn alálẹ̀ ilẹ̀ yìí nù. wọ́n láwọn ní. ẹ̀yin lẹ́ni ilẹ̀ yìí. àbí. tó ọlọ́mọdé ẹgbẹ́lẹ̀ yìí lọ o. àmín. وتعاونوا على البر والتقوى. تعاونوا على البر والتقوى. وتعاونوا. ẹ bára yín ṣe ẹ bára yín ṣe ẹ jẹ́ kí inú wa ó dùn síra wa. al-ittihad. kára wa ó yá ìṣọ̀kan agbọ́dọ̀ ní láàrin ara wa. ẹ fara yín lọ́wọ́ sókè. ìṣọ̀kan yẹn ló ṣàǹfààní ibẹ̀ lóore wà. ẹ jẹ́ àjọṣe. àwọn kan ò gbọ́dọ̀ máa gbé sókè káwọn kan máa rẹ̀ ńlẹ̀. mo mọ̀ pé wà Yorùbá nìyẹn. nú ẹni tó ìran tó burú jù lórílẹ̀‐èdè yìí Yorùbá ni. Allahu Akbar. Yorùbá ló burú jù àwọn la sọ̀rọ̀ ànádòmí kí kójúmọ́ tó mọ́. Yorùbá tí ó máa lo bí gbólóhùn ẹyọ kan ní gbólóhùn yẹn o yóò sì máa lò fún ọ bí ọ̀nà ogún òyì ọmọ wa kọ́ ò ní mọ̀ tó sọ mọ́. pẹ̀lú túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. bí ibò sà. Yorùbá yẹn ṣe èèyàn rè ẹ̀gbọ́n tí mo wí mi a bá pé ta ló yẹ pé mi ni Yorùbá yẹn ṣe èèyàn rè mo ní àṣà kan wà tí Yorùbá máa ń lò mo ń fi hàn ẹ̀yin náà ń bíbà yìí lénìí ẹ dákun bí Yorùbá ọba sọ̀rọ̀ wọn ní bá ń bá ń jà. bí kákú kọ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ ṣe wí nu. bẹ́ẹ̀ ni. bá ń bá ń jà. bí kákú kọ́. lókè lọ́dọ̀ ti wà nílẹ̀ Haúsá lọ́hùn bẹ́ẹ̀ à ń bá ń jà ẹnìkan kú fẹ́ nìkan ni o. bẹ́ẹ̀ ni reality ni lọ́dọ̀ tí a ń lọ. àwa èéfi ṣeré. àìtọ́ra wa. nákàlí ń bẹ. bẹ́ẹ̀ ni. wàláhi tálà. bàbá nákàlí ń bẹ. o náà ní pé gbogbo bá a ṣe jọ ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí àwọn tó ń ṣèjọba ṣáájú tẹ́lẹ̀ kọ́lọ́hún tó gbé ọjà mọ́ wa lọ́wọ́ àrònú ni bá a bá ronú ńgbà táwọn àtàná ń ṣèjọba àwọn tí èyí ṣe ràn wá ńgbà tí ń ṣèjọba ẹgbọ́jọ́ kan tí àwọn èèyàn bọ́ tí ìjẹun lọ sọ pé ebi ń pa wá o àwọn aràn wọn ò ní dán wò láíláí. bàbá ń jà bí kákú kọ́. bí Yorùbá ṣe bá ń jà. bí kákú kọ́. ẹ dá mi lóhùn ẹ̀yìn èpò kíá. bí kákú kọ́. mi ò gbọ́. bí kákú kọ́. bá ń jà sẹ́. bí kákú kọ́ o. ẹ̀rí Yorùbá èèyàn bú Yorùbá èèyàn bú ẹ wá tún gbọ́n tí Yorùbá tún sọ o Yorùbá tún wá sọ pé aráalé rẹ wọn ò ní fẹ́ kó o kú ṣùgbọ́n wọn ò ní jí o jẹ́ èèyàn bọ̀rọ̀. kí ló dé tẹ́ ẹ pa. àbí ẹ ti pa sáyé already náà. wàtáwánú alàlbírì wàtákíwá. ẹ jẹ́ abára wa ṣe ẹ jẹ́ à ṣe papọ̀. alàlbírì wàtákíwá. ìyà tí ẹlòmíràn jẹ lálìkìyámà lórí ọ̀rọ̀ pé kọ́ ọ sáà máa jẹ́ màdàrú èèyàn lójoojúmọ́ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n máa jẹ ìyà tó bá sí mọ́. wàtáwánú alàlbírì wàtákíwá. bọ́mọ kékeré bá lówó lọ́dọ̀ wa nílẹ̀ Haúsá gbogbo wa la máa lọ ilé rẹ̀ lọ sínú. báńkà dédé. kódà á tún sọ fún un bọ́ bá feel reluctant. láti ṣe dáadáa. láti dá wa lóhùn á tún máa sọ fún un pé lágbájá wa ń bí náà wa ń bí. ṣé ọmọ pé ó ti mẹ́rọ̀ rẹ gbogbo wa yìí lájọ ní. sówó èèyàn kan máa pọ̀ tó bá wọn. so owó tí ẹnìkan gbọ́dọ̀ pọ̀ tó bá wọn owó tó mẹ́rọ̀ rẹ ń pọ̀ ju tiẹ̀ lọ àwa náà ni owó wa lọ́lọ́run kó lé ọ lọ́wọ́ a gbọ́dọ̀ jẹun lé rẹ. bí a bá dánwó ẹ̀ ń bí.
ẹ̀yin Yorùbá tẹ́ jẹ́ èèyàn ńláńlá àwọn lọ́balọ́ba náà wọ́n jókòó yìí. bẹ́ẹ̀ ni sà. njẹ́ ò lẹ ti pé káwọn èèyàn wá bá yín tọwọ́ bọ̀wọ́. wọ́n wá sínú ilé yín. ká ṣe ìfitọ́. kẹ́bọ́ bá jẹun. ilé yín là á sálámà sí ilẹ̀ ẹ̀ máa gbé oúnjẹ látòrí tébù bọ́ sábẹ́ tébù. abẹ́ tébù. aleykum salam ẹ̀yin obìnrin wọ̀nyí ẹsẹ̀ rí pé ẹ̀ wúlò ẹ sọ pé mò ń ṣe nǹkan lọ́wọ́ kí ló ń ṣe lọ́wọ́ ibò ń jẹun ni. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ rànra yín lọ́wọ́ ẹ rànra yín lọ́wọ́ lórí dáadáa lórí oore. والتقوى. ẹ fi ìbẹ̀rù Ọlọ́run bára yín ṣe. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ má péjọ lọ́rẹ̀ẹ́ ṣe rìgímọ̀ lórí ẹnìkan. ولا تعاونوا على الإثم والعدوان. ọba sọ pé ọ̀tá rẹ ni lágbájá àyíwọ́ náà ọ̀tá àwọn èèyàn kan ni ọ́. لا تعاونوا على الإثم والعدوان. ẹ má kójọ lórí àbòsí ẹ má kójọ lórí rìgímà ẹ má kójọ lórí ọ̀nà tí ìlú òfin ní tò. ولا تعاونوا على الإثم والعدوان. ọ̀kan ṣoṣo ni ẹ jẹ́ ajẹ́. athani. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. atahabubu. Allahu Akbar. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí. ìlú Ìpókíà ara ò ní ní wá a máa gbádùn ni àlàáfíà ó sì máa sọ̀kalẹ̀ ilé wa. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ká nífẹ̀ẹ́ ara wa. ẹlẹ́ẹ̀kejì ká nífẹ̀ẹ́ ara wa. ìfẹ́ ń pàtàkì mo ti sọ lọ́rọ̀ fún yín náà ìfẹ́ ṣe pàtàkì púpọ̀ ìfẹ́ ṣe ẹsẹ̀ rí Yorùbá yìí gbà èmi ò mọrú ìran tá a jẹ́ Yorùbá yìí gbà kí ń dé tá yìí gbà náà ẹ jẹ́ àjọ wé rẹ̀ wò kí ló dé tá àwa yìí gbà. lágbájá ju ọ lọ. àparò kan ò ga jù kan lọ. ìlú bí ìlú mi ìlú Ìbàdàn inú ìlú tó dáa jù Nàìjíríà yìí Ìbàdàn ni. alhamdulilayi. alhamdulilayi. adúpẹ́. ètò kì í dàrú níbẹ̀. ètò kankan ò lè dàrú gbogbo ọ̀nà tá a fi ṣe nǹkan wọ ọ̀nà tí ò gbọ́dọ̀ fi dàrú nítorí tó bá dàrú ìlú ó dàrú. wọ́n ti tó. wọ́n ti tó ẹni tí ó jẹ Olúbàdàn ń bọ Olúbàdàn kú ní jẹrin àbí nǹkan kan bẹ́ẹ̀ni. ẹni tí ó jẹ wọ́n èsìn Olúbàdàn èyí tó kú táwọn onílù ti kólù lọ lé ẹni tí ó kàn. torí kò rújú. ó dàrú. ọ̀dàrú ebi ẹ̀ tó ní ọ̀nà tí a ti fi tó náà lọ́dà wọ́n lè rẹ́ra wọn lẹ́fàṣẹ́ o ọ̀nà tí a fi tó àbí tí a mọ̀ wọ́n lè rẹ́ra wọn lẹ́fàṣẹ́ o ṣùgbọ́n ọ̀nà ti wà ńlẹ̀. ẹni tó kàn ti mara rẹ̀. èyí tẹ̀yin náà bá ṣe mítìn lé lórí tẹ́ ẹjọ́ pinnu lé lórí ẹjọ́ máa ṣe é. kò sí ntọ́ dàrú ẹ lè gbọ́ pé ń gba ìmáàmù Ìbàdàn kú ẹnìkan wá bọ́ bẹ̀ wọ́n wá láwọn àfáà kan ń jà sí láéláé ẹni tí ìmáàmù ọkàn ò ti mọ rẹ̀. bẹ́ẹ̀ni. máa kan bá sì rè ní ẹ̀fà sẹ̀ so tó sì kò sí darí rẹ̀. kankan ẹni tí ó tún kàn lẹ́yìn òun náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ti mọ rẹ̀. kí wọ́n máa rẹ́ra wọn lẹ́fà sẹ̀ ẹni tí ọkàn ọ̀ máa kàn yóò máa kàn kálukú. وتعاونوا على البر والتقوى. تعاونوا على البر والتقوى. ولا تعاونوا على الإثم والعدوان. الله. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ jẹ́ ká máa kójọ bá a ṣe kójọ yìí kínú wọ́n máa dùn síra wa ẹ jẹ́ abára wa ṣe kálàáfíà ó lè wà ẹ jẹ́ ìwọ tó o bá ń bínú má bínú mọ́ ètò bínú yìí náà tó láti ẹjọ́ yìí
tó o bá ti bú àlìkíyàmà ńkọ́. ká sì ṣàánú ara wa. ọlọ́run sì ní bọ́ bá di ọjọ́ àlìkíyàmà ẹni tá a bá bá tíntín aburú tọmọnìkejì tó bá gbé sínú ẹ̀mí tó bá fi lè gbé déwájú èmi ọlọ́run kó dàbí ọjọ́ ọmọ náà gún lọ oorun 1000 ọdún ló sùn nù ná. Allah. ta ló wà ní wàhálà. ta'awanu alal birri wa taqwa. wa ta'awanu alal birri wa taqwa. ọ̀lù ńlá lẹ́ni yìí. bẹ́ẹ̀ni. bí kábíyèsí bá sọ pé gbogbo ẹ̀yin olóyè mi àti gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ́jọ́ mọ́ lù yìí ó yẹ ká wá sínú agbọ́dọ̀ sínú lẹ́ẹ̀mẹ́ta wọ́n lù í. ó tó di pa àwẹ̀ yọ parí. kájọ ìjọ àwẹ̀ bá di 10 kẹ́sẹ̀ gbogbo owó pé kí gbogbo olú ó jẹun papọ̀. ọ̀rọ̀ yín lọ́rùn ọmọdé pẹ́ lówó ẹ̀ lọ́ni. àwọn èèyàn wà ńlẹ̀. wa ta'awanu alal birri wa taqwa. ẹ dákun bó o là ṣe ní fẹ́ràn ara wa ń bọ̀ bá rí báwọn. ṣùgbọ́n onílé rẹ kejì kọ̀tán náà ń dédé sàárì ilẹ̀ sì mọ òsì lọ wádìí lọ́wọ́ ẹ̀ ohun tó sì yẹ kó o ṣe ni bí ilẹ̀ bá máa lọ béèrè alájì ẹ̀tàn náà nù lé yín lóru ẹ̀ jí sàárì ni alájì wa ní ọ̀rọ̀ sàárì lélẹ́yìí sàárì ti síra rẹ̀. ọkọ̀ ẹ̀gbọ́n àtà ní iná tá a fẹ́ dá ẹ wá ń gbà àwẹ̀ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni níta abárí náà la fi ń gbà á lè ntọ́ yẹ kó o ṣe ni pé ìwà padà lọ lé tiẹ̀ láì sọ fàlàájì pé mọ̀ ń bọ̀ wá ru nǹkan táwọn náà ó mè jẹ sàrí lọ́rẹ̀ ebó o ní lọ. àbí. ọwọ́ ń tó orí tó o ṣe yẹn ọwọ́ ń tó orí tó o ṣe yẹn ebi rẹ̀ ó pa ọ nínú sàré. Allah. wa ta'awanu alal birri wa taqwa. athalith atarahum ká máa ṣàánú ara wa. lẹ́yìn náà àánú yìí náà ló pàtàkì ẹ jẹ́ á ṣàánú ara wa ìwọ nìkan kọ́ lọ́ọ́ dáyé jẹ bọ́ ọ bá dáyé jẹ ọ padà dáyà jẹ o. wa ati dhal qurba haqqahu. ọlọ́ni ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ẹ̀tọ́ gbogbo wa ń bẹ lọ́wọ́ ara wa chairman local government Naam. ẹ̀tọ́ àwọn tí ń bẹ ní local government yín ẹ mú fún wa. wa ati dhal qurba haqqahu. ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. wal misikina. ẹ tọ́jú àwọn ẹni tí wọn ò ní nǹkan kan lọ́wọ́ ìwọ ní nìyẹn lénìí ebo ò ní lónìí ni ó ní lónìí ni bóyìnbó ṣe ya wèrè tó wọ́n ní nobody knows tomorrow. and no condition is permanent. No condition is permanent. wọ́n sì tún ní no condition is permanent. èyàn jásí pé o lè lówó lónìí kọ́ ọmọ ní lọ́la. Allah. ọ̀kan lọ́hùn kódà kì í ṣàdúà èyí ṣàdúà rẹ̀ pàápàá ọ̀sán máa ṣàdúà ìbò àṣírí ṣùgbọ́n pé olówó lónìí ó tún máa ní lọ́la kò lè rí bẹ́ẹ̀ wàtílíkàlà ayáàmùnú dáwìlú abẹ́yìn náà ọlọ́run láà máa dá wàhálà ìgbésí ayé láàrin yín ni a máa yí padà eléyìí lówó lónìí eléyìí ó sì ní èyí tí ò lówó léníhùn bọ́bá dọ̀la ẹgbówó fún un ìwọ tó o ní lánàá ìwọ̀nba tó o bá ṣẹ́kù ilé náà ni ọmọ náà. wa ati dhal qurba haqqahu. ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. wal misikina. ẹ tọ́jú àwọn tí ò rí ṣe. wabuna sabil. àwọn tọ́nà dímọ̀ àwọn tọ́nà dí ibùnú sẹ̀bíl àwọn tọ́nà dímọ̀ làwọn ẹni tó darúgbó tí wọn ò lè ṣiṣẹ́ kankan mọ́ ẹ ràn wọ́n lọ́wọ́. wala tubadhir tabdhira. má nànà àpà bàbá tó ti kú lógún ọdún kọ́ pọ́ fẹ́ yẹ́yìn rẹ̀ padà òun retí ìyà lọ́dọ̀ ọlọ́run. wala tubadhir tabdhira. àfààní bọ́ bá nílà aka ìlọ́rẹ̀ wọnú sàárè bàbá rẹ̀ tó kú lógún ọdún bọ́ọ̀bà tún bá ń bẹ̀. ńgbà tó wàá bá ń bẹ̀ tí ò sí ń bẹ̀ mọ́ ẹ̀yìn wo lọ fẹ́ yí padà.
إن المبذرين كانوا إخوان الشياطين. ọlọ́ni ẹ má nànà kú nà ẹ má nànà àpà inú Ramadan yìí ló yẹ ká ná owó gidi dùn àwọn èèyàn nínú jẹ́ kí tálíkà kún owó ọ̀sùnsùn kó tó pé aláàjì ẹ̀mí yín gùn wàláhì gbólóhùn tó wí yẹn ó ti gbà. ولا تبذر تبذيرا. لا تبذر تبذيرا. ولا تبذر تبذيرا. ẹ̀yin náà máa sòkú ń bí ẹ máa sòkú. wàá pa màálù rẹ kẹrẹkẹ. ẹ ní fátìrì kankan nílùú yìí ẹ ní wọ́n gbọ́ kò sí kọ́ńpìnì gidi táwọn ọmọ lè máa ṣiṣẹ́ tí wọ́n máa gbowó ẹ rà máa sòkú sókù rẹ̀ yín sẹ́ni ìwọ náà fi yẹra rẹ wò fi yẹra rẹ wò bóorun bá kun ọ wéré tó o bá sùn gbogbo ohun tí ń lọ láyé ńgbà náà sọ ọ mà á wá wo tẹni tó kú tán pátápátá. ولا تبذر تبذيرا. ọlọ́ni ẹ má nánà kùnà ọ̀nà tó yẹ kẹ́ ẹ náwó sí ni pé ẹ ran ara yín lọ́wọ́ ẹ fẹ́ràn ara yín. ẹ dálé sẹ́lẹ̀ nínú ìlú. ẹ dálé sẹ́lẹ̀ ẹ ṣàtò ẹ pawọ́pọ̀ ẹ gbé nǹkan ńlá wá sínú ìlú Ìpókíà yìí. ó yẹ kẹ́ ẹ gbé Shoprite wá. mo ń gbọ́. إن المبذرين كانوا إخوان الشياطين. يلا ما لا يموت. وكان الشيطان لربه كفورا. abẹ wa nítorí tọ́lọ́run àyètà nẹ́bí Muhammad àwọn lọ́balọ́ba ni wọ́n jókòó yìí gbogbo ìlú tí kálukú bá jọba sí ẹ wá ìrànlọ́wọ́ fún ìlú náà ẹ wá dàgbàsókè ẹ jẹ́ kí ìlú yẹn náà kó jẹ́ ìlú gidi ẹ̀yin fúnra yín ẹ jáde ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lẹ́yìn wà ń bẹ̀ bẹ́ẹ̀ni ẹ sì máa wà ń bẹ̀ ní. ẹ ṣe àmín. ẹ̀yin lẹ́ ń bẹ̀ ń bẹ̀ gómìnà ò pé ọjọ́ mélòó ni gómìnà ó ṣe. ọdún mẹ́rin ní pápá. ọjọ́ mélòó ni gómìnà fẹ́ ṣe. ọdún mẹ́rin. pátápátá mẹ́jọ. mẹ́rin àkọ́kọ́. wọ́n lẹ́ni tí ó kú àtẹ̀ntí ó lọ ìwà kan náà ni ó máa wà lọ́wọ́ wọn. ìjọ mélòó ni gómìnà ó ṣe àwọn gómìnà náà tí wọ́n máa kéèké wọ́n sì ń pàṣẹ fẹ́yìn tẹ́ ẹjọ́ lóye yìí wọ́n ń pàṣẹ àṣẹ tó yẹ pé gbogbo ìlú bá pa lórí yín ẹ̀ ní gbà ẹnìkan wà níbì kan yóò wá kó òun lọ lórí yóò bá máa pàṣẹ léyìn lórí anita kọ lórí ọba kẹ́ni kò gbọ́dọ̀ tún pé rẹ̀ ń kábíyèsí mọ́ o. protocol ni sà. mo ní ń bo ní ẹ ti ṣerú ẹ̀ ń bo wọ́n ti ṣerú ẹ̀ adúpẹ́ fọlọ́run pé Islam rọ̀ wá. alhamdulilayi. wọ́n jẹ́ pé nta kéńkéwú la bá ń lò ní oníkálukú ọmọ àwọn ara rẹ̀. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni. إن هذه تذكرة. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká láṣepọ̀ mo sọ báyìí mo rò pé mo sọ̀rọ̀ yẹn náà fún wa ní bíbà yìí àwọn aràn kan lásìkò ànábì Musa alayhi salatu wassalam. wọ́n lọ rèé bá ànábì Musa wọ́n láwọn kan nú àwọn wọ́n mà sọ pé pẹ̀lú báwọn ṣe wà yìí Allahu akbar kabira. inú oko. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. واعتصموا بالله هو مولاكم. ẹ di adi okùn ìjọ kan ṣoṣo Ọlọ́run mú. فنعم المولى ونعم النصير. àwọn yìí ni a wá lọ anabi Musa ọ wá lọ bọ́ lọ́hùn pé àwọn èèyàn tó wà yìí wọ́n ní ìlú àwọn ọ̀rọ̀ gbọ́ ìfẹ́ ò sí ń bẹ̀ oníkálukú kan ń wò pàkọ́ ara wọn ni wọ́n ń ṣépè léra wọn ọlọ́ni wàhálà Jibrilu ọgbọ́ rìpọ́ọ̀tù tí wọ́n mú wa ọ wà lọ sílùú yẹn kó lọ pa wọ́n rẹ́. Allah.
Alhaji Jibril wá lọ mo dénú ìlú ọba wọn tí a ń kírun tí wọ́n ń ṣe gbogbo ètò Islam àwọn obìnrin borí dẹ́dẹ́dẹ́ Alhaji Jibril ń bọ́ yá Ọlọ́run fẹ́ dáhùn wò ni lọ́ba padà lọ bọ́ lọ́hùn. ibi kọ́. sáàtì ọ̀la ìlú tẹ́ ní lọ parẹ́ yìí o kò ṣe é parẹ́ tí yín ni à ń ṣe o. wa'tasimu billahi huwa mawlakum. ọlọ́ni wọ Jibrilu padà lọ mo ní ọlọ́pàá wọn rẹ́ ó tún padà débi ó tún bá wọn wọ́n ń ṣe tọ́lọ́run lólókèjòkè wọ́n ń pèrún lólókèjòkè gbogbo ohun ẹsẹ̀ wọn ló wá àwọn alásàlátù lọ kárin tọ́ Alhaji Jibril ní ìdánwò dé tọ́lọ́run fẹ́ ṣe fóun bẹ́ẹ̀ni orun ọmọ bó ń bá pa àwọn ará ìrẹ́ tán wọn ò mèsì tọ́lọ́run wọn padà wá sọ lórí tèmi fúnra mi. wa'tasimu billahi. Alhaji Jibril tún wá padà lọ́dọ̀ Ọlọ́run lẹ́lẹ́kẹta Ọlọ́run wọ Jibrilu mo rán oníṣẹ́ òun mòté òun mòlé tó o bá tún padà lọ tó o ṣe iṣẹ́ tí mo fún ọ. ń yọ ọ́n sẹ́. ìwọ gangan ló parẹ́. wá lọ sóde ìlú náà lórí kí ìyẹ́bọ odi ìlú náà kó o gbé lọ sí sánmà nírìn igba ọdún kó o wá dojú ẹ̀ dé wì. Allah. kó o pa gbogbo wọn run. ńgbà ọba dé tó o bá iṣẹ́ yìí tán wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn fún ọ. Alhaji Jibril wá lọ ìlú yẹn ọba wọn náà ti ń ṣe tọ́lọ́run lọ́wọ́ ní. Alhaji Jibril tọ́ àṣẹ Ọlọ́run ní. ó wá kí ìyẹ́bọ odi ìlú ó gbé lọ bí ìrìn igba ọdún ní sánmà ó wá dojú ẹ̀ dé wì. Allah. wa'tasimu bihablillahi jami'an. wala tafarraqu. wala tafarraqu. nígbà tó pa wọ́n rẹ́ tán ó padà sọ́dọ̀ sáàtì ọ̀la. kábíyèsí rẹ. sáàtì ọ̀la mo dé mo ti ṣe ń tẹ́ ẹni mo ní mo ti rí ọ tó ti ṣe. mo rọwọ́ ẹ. ọ̀rọ̀ àwọn tí mo ní ọlọ́pàá rẹ̀ hùn wọ́n ń sìn mí. wọ́n ń kírun. wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n ń yọ sàká. bó o ṣe wá ń wò wọ́n hùn ẹ yọ ẹsẹ̀ kan náà lẹ́sẹ̀ wọn o. Allah. mo dálé ayé lálàáfíà mo fi wọ́n nú àlàáfíà àlàáfíà yẹn ò wá wù wọ́n àwọn tó wá ń wò wọ́n yẹn ìpàkọ́ ara wọn tí wọ́n ń wò èpè ni wọ́n ń gbéra wọn ṣẹ́ o. wọn ò fẹ́ràn ara wọn rárá àìfẹ́ràn ara wọn wọn ò gbọ́ràn sẹ́mi Ọlọ́run lẹ́nu òun ni mo fi ní ọlọ́pàá wọn rẹ́. wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. ìlú Ìgbókíá Ọlọ́run ní jí ó tú láéláé. àmín. ìyà ò ní tú wa ká. àmín. òṣì ò ní tú wa ká. àmín. àdúrà tọkùnrin tóbìnrin ni ó gbà. àmín. gbogbo àwọn ọmọ wa ni wọ́n ò ní láárí. àmín. ọlá àti tóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àbí Ọlọ́run àfọ̀kànṣó rẹ̀ bẹ́ẹ̀ ìlú yìí yóò di ìlú ńlá. àmín. tó jẹ́ pé gbogbo nǹkan rẹ̀ la máa dénú ìlú yìí tá a máa bá. àmín. tọ́. ẹ ní àwọn ọmọ ńlá ńlá. alhamdulilayi. ẹ ní àwọn ọmọ tó lówó lọ́wọ́ dáadáa. wàláyé ẹ ní wọn dáadáa. ẹ ní wọn dáadáa. ẹ má dẹ́rù bà wọ́n. ẹ jẹ́ àwa àjọṣepọ̀ ká lè ráǹfààní àwọn ọmọ wọn yẹn torí wọ́n ń sá lọ nílé ẹ̀ sì mà. ẹ má dẹ́rù bà wọ́n. wọ́n ń sá lọ nílé ẹni ó wá jẹ kábíyèsí yìí náà ẹ̀mí ẹ̀ le díẹ̀ ni ẹ̀mí rẹ̀ yí lójú ọ wá. bọ́bá yẹ pé wà tẹ̀ ń hù bá ní wà láì kò ní wá. Allahu Akbar. ṣùgbọ́n àti kádàrá. Allah. àti kádàrá. Allah. tutil mulka man tasha. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. ẹ dákun ẹ jẹ́ á ṣe dáadáa
ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí kí wọ́n lè rí bí mú àwọn nǹkan dáadáa wọnú ìlú bí kábíyèsí bá ń bẹ láàrin àwọn lọ́balọ́ba tí wọ́n pè ní ìrọ̀lẹ́ yìí tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ ọwọ́ fọwọ́sowọ́pọ̀ ọwọ́ àwọn tá a rí yìí lásán yóò gbóore ńlá wọ̀lú yìí ọwọ́ fọwọ́sowọ́pọ̀ kábíyèsí pẹ̀lú gbogbo àwọn tá a rí ńlẹ̀ yìí torí wọn èyí tẹ̀yàn kékeré Allahu Akbar. àwọn ni ẹ sì rí iná ríwájú ìwọ tó rí iná ríwájú ọwà náà lù yìí ló ń lérí ló ń fẹsẹ̀ gbolẹ̀ Ó ń lérí. kí á ní gbé ẹsẹ̀ rẹ bá wá bólẹ̀ kí ni ká sọ pé ó bó ọ lẹ́sẹ̀. Inna hadhihi tadhkiratun. ìrántí tí mo wá ṣe fún wa nípò kí á lọ́dún yìí ni pé ẹ jẹ́ ká ṣe pọ̀ Ká ṣe pọ̀. ká nífẹ̀ẹ́ ara wa. ká lè ẹ ní jẹ́ ká fẹ́ràn tẹ̀síwájú. ara wa Ká tá a bá sì fẹ́ràn ran ara wa wàláhì tàláhì á tẹ̀ iwájú. oore ńlá ń bọ̀. ń bọ̀. ẹ má jẹ́ a máa ṣàròyé ojoojúmọ́ lágbájá ọ̀fẹ́ràn tàmọ̀dò Bẹ́ẹ̀ni. ẹnìkan jẹ́ ẹ̀kọ́ ọ̀kọ̀ yé ẹni ọlọ́run bá ti àní nú àwọn olóye Náà. ìwé táwọn olóye kọ tá a sì wá tún padà rí pé látara alukurani wọ́n ti kọ́ n bò ti sọ pé òní tú tèl múlẹ̀ kà máa ń tàṣà Ṣáhó. ẹni ọba wà láàfin ìjọba bẹ́ẹ̀ ni. ẹ má pé ọmọ kékeré ni ẹ, ẹni tí ó fi jọba ló fi jẹun. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni. béèyàn ọba sì wá wàhálà tí ọ̀fẹ́ fìtínà ńjọ́tọ̀ ọba tí ẹni ọba ń bá du ọba ńjọ́tọ̀ bá ti lè rí oyè jẹ tí gbogbo ayé bá sọ pé kábíyèsí o ẹ bá mi wí bẹ́ẹ̀ kábíyèsí o. ńjọ́ tí wọ́n ti yí bá ń fóní kò kíá lọ gbà fún. ó ti jẹ́nu. Ìlú ipò kí Ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú ipò kí Ọlọ́run má jẹ́ ò dàrú o. Àmín. Lọ́lá Ànábì Muhammadu. lọ́la Kùránì ọ̀rẹ́ Olúwa. ẹ jẹ́ kí a ṣe pọ̀ dáadáa ẹni ọba bá du ọba bọ́ba ti já mọ́ ẹ lọ́wọ́ tó jẹ́ tẹ́ àwọn èèyàn ti sọ pé kábíyèsí. Ìlú ipò kí Ọlọ́run má jẹ́ ò bàjẹ́. àmín. Ìlú ipò kí Ọlọ́run má má jẹ́ jẹ́ ò ó dàrú Ọlọ́run. lọ́lá Ànábì Muhammadu. Lọ́lá Kùránì ìwé Olúwa. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. ìlú ìpókíà ò ní dàrú o. àmín. asọdún eléyìí á ṣe tèyí tí ń bọ̀ o. àmín. abẹ́ ọlọ́run àwọn nǹkan rẹ̀ láàmú rí ṣe nílùú MC. ìpókíà ń bí àmín. ọ̀là ṣáájú ẹ̀dá Muhammad. Salamu alali badiri Musa Muhammadan. يظنون بي خيرا يظنون بي خيرا فما